ọ̀dọ̀ arábìnrin Paula Gomes tí wọ́n jẹ́ aṣojú Aláàfin Ọ̀yọ́ tí ó wájà lórí ọ̀rọ̀ àṣà òun ni a wà yìí. Àwọn ni wọ́n wà ní ìkáwọ́ gbogbo àwọn olórìṣà tó wà nínú ààfin, bóyá Ọbàtálá ni, bóyá Èṣù ni, bóyá gbogbo àwọn Ọ̀ṣun ní Yemọja, gbogbo òrìṣà oko, gbogbo àwọn òrìṣà tó wà ń bẹ̀, àwọn ni wọ́n ń ṣe àkóso wọn. A fẹ́ kí ẹ dárúkọ yín fún wa. Orúkọ mi Paula Gomes. I'm the culture ambassador to the Alaafin of Ọ̀yọ́. Mo fẹ́ kí gbogbo ilé Yorùbá ẹ kú oríire ọba tuntun ìlú Ọ̀yọ́. Ó tó ìgbà wo tí ẹ ti wà ní ìlú Ọ̀yọ́? It's going to 17 years since I'm in Ọ̀yọ́. Kí ni ó dé tí ẹ fi wá sí ìlú Ọ̀yọ́? I'm working in the palace of the Alaafin on preservation of heritage, of culture, of heritage, ancient heritage, intangible and tangible heritage. Ẹ ń ṣiṣẹ́ pẹ̀lú Aláàfin láti máa mójútó àwọn nǹkan àṣà Yorùbá, yálà àṣà kékeré ni o àbí àṣà gbòógì. Àṣà tóbi. Àṣà gbòógì, àṣà ńlá, àṣà kékeré. What has been your experience? Kí ni àwọn ìrírí tẹ́ ti ní nípa nǹkan tẹ́ ń ṣe yìí? The experience I can say is a lot because 17 years, it's a lot of experience. But what I can say is that Ọ̀yọ́ is very, very, very rich in culture and in heritage. And I'm just to continue to preserve the legacy of the late Alaafin Ọba Alamidi Adeyemi III, which was a lover of his own heritage. And he wanted to preserve it. So that is what I'm continuing here to do, to follow his legacy. Àwọn àṣà Yorùbá wo lẹ fẹ́ràn? Yoruba culture. The Yoruba culture. Like. I love Yoruba culture. I cannot say I like more this or that. I love Yoruba culture, food, dressing, pray, it's very Oúnjẹ Yorùbá wo lẹ fẹ́ràn jù? Àmàlà, mo fẹ́ ganje àti gbẹ̀gìrì and ewédú àti wàrà. Ṣé oríkì àwọn òrìṣà wo lẹ mọ̀? Mo máa díẹ̀ oko rọrùn. Mi ò fẹ́ sọ̀rọ̀ oríkì òrìṣà ìní Yorùbá. Kábíyèsí Ṣàngó, èèpà ọ̀ṣà. Ṣùgbọ́n kò rọrùn o.